ṣùgbọ́n ṣá ibi oúnjẹ sísè yẹn ò ní bàbá ti rí mi fẹ́. Bẹ́ẹ̀ ni, ìgbà tí ọmọ ọdún bíi 5 ni mo jẹ́ nígbà tí mo ti máa ń rí màmá mi tó máa ń gbé àwọn nǹkan tó ń pè ní ìbẹ̀lẹ̀, mi ì mọ̀ bóyá wọ́n ń pè bẹ́ẹ̀ nísìnyí, àwọn ìbẹ̀lẹ̀ ńláńlá tó fi ń se ọbẹ̀ àtẹran àti gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe ńgbà yẹn. Ọmọ ọdún 5 ni mo jẹ́ tí màmá ti sọ fún mi pé ó yá, mú orógùn kó bẹ̀rẹ̀ sí ń ro àwọn ẹran nínú ọbẹ̀ yẹn tí mo dẹ̀ ń ṣe, tèmi náà dẹ̀ ń fojú sí, tí mo dẹ̀ ń lọ sílé ìwé, tí màá tún padà wá sí búkà lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ àkọ́kọ́ tí bàbá kọ́kọ́ sọ jáde lẹ́nu lọ́jọ́ yẹn fún mi. Ìyẹn àwọn ọkọ yín nísìn? Ìyẹn ọkọ mi nísìn ni pé I'm going to marry you. Mo máa fẹ́ ẹ sẹ́. Mo sọ pé o kàn tí ẹ mọ̀ mí rí. Òun sọ fún mi pé o fẹ́ fẹ́ mi. Kí ni ti ìyẹn ti kí ló mú ẹ ronú yẹn? Àúsà sọ pé kí n má worry pé èmi nìyàwó òun. Mo ti ro àmàlà, mo ti ro ẹ̀bà, a ti pọ́n gbogbo ẹ̀ sílẹ̀. Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dé, wọ́n ń jẹun. Bàbá wa dẹ̀ yọjú, èmi ò mọ̀ wọ́n rí. Wọ́n dẹ̀ ní kí n wá sáàfù wọn lóúnjẹ. Mo ní màmá ní àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ láti sáàfù oúnjẹ. Ẹ̀yin ẹ lọ sọ fún wọn nǹkan tẹ́ bá fẹ́ wọ́n á fún yín. Iṣẹ́ tí màmá fún mi nísìn ni pé kí n clean àwọn dishes wọn, kí n fọ abọ́ tí mo dẹ̀ ń ṣe lọ́wọ́. But ó insist pé kí n wá sáàfù ní ìtẹ́lọ́rùn. Kí àwọn èèyàn má dẹ̀ sáré sí, especially gẹ́gẹ́ bí obìnrin tó ń sì kéré ńsìn. Kán má sọ pé wọ́n ń sáré sí ọkùnrin torí ayé ti fẹ́lẹ́ nísìn, ayé ti yàtọ̀ sí bí ayé ṣe ń rí tẹ́lẹ̀. Kí àwọn obìnrin kan máa fi ọkàn balẹ̀, kán dẹ̀ máa gbàdúrà pé fún ẹni tí Ọlọ́run bá yàn fún wọn. Kò sí ìgbà tí mo ronú, mo sọ pé even though tó jẹ́ pé ìgbà tí mò ń dàgbà mo rí wípé àwọn tán jẹ́ bí ẹlẹgbẹ́ mi wọ́n ní nǹkan ju nǹkan tèmi ní lọ. Ṣùgbọ́n ṣá màmá kọ́ wa pé mo máa rántí ìgbà yẹn, wọ́n ní àyà tí ẹni kó wò, àyà tí ẹni kó wò, má wo àyà ẹlòmíì, tí ẹni kó wò. Ọmọ ọ̀rẹ́ ẹ ìbá ní kẹ̀kẹ́, o ò ní kẹ̀kẹ́ torí mi ì lè rà fún ẹ. Ó ti tán, ẹsẹ̀ yìí náà ni wàá máa fi rìn. Nígbà yẹn, lẹ́yìn ìgbà tí bàbá parí PhD wọn, tó yẹ kí wọ́n ká wá padà lọ sí Nàìjíríà torí wọ́n ti wá gba ìwé ẹ̀rí wọn. Ó yẹ kí Nigerian government kan fi owó ìrìn àjò ránṣẹ́ sí wa tí bàbá dẹ̀ ti ń béèrè fún, wọn ò fi ránṣẹ́. Bí return ticket? Return ticket home. Wọn ò fi ránṣẹ́. Wọ́n sọ fún bàbá kí bàbá lọ yá owó ní Canada. Pé iṣẹ́ gidigidi láti bí ọmọ 2 papọ̀. Ìdí ẹ̀ ni wípé nígbà tèmi kéré tí àwọn àbúrò mi wọ̀nyẹn ń wá, bọ́n ṣe wá bẹ́yẹn, tí kan bá sùn, ìkejì á jí. Tí kejì bá yàgbẹ́,
ìkan á dà lẹ́nu àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣá. Wàhálà yẹn pọ̀ jù fún ẹni tí ò bá ní olùrànlọ́wọ́ láti bá wọn tọ́jú wọn. Àwọn ìbejì wọn kì í ṣe ọmọ tí èèyàn bí ẹyọ kan gan ńgbà míì, ó ń nira kán tó máa sọ pé méjì papọ̀. Torí ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí mo enjoy doing. Mo lè lo wákàtí 6 tán bá fún mi láyè ẹ̀ nínú kitchen kí n máa ṣe oúnjẹ. Bẹ́ẹ̀ ni, ìgbà táwa dé yẹn, àwọn ọmọ ìlú wa níbí ta lè sọ pé àwọn Nigerians, wọn ò pọ̀ tó bọ́n ṣe pọ̀ tó nísìnyí. And then bíi pé a pọ̀ púpọ̀ yẹn, a wà ready láti accommodate ara wa, láti meet ara wa nígbà yẹn. Òun ni àwa fi ní àǹfààní láti darapọ̀, láti jẹ́ ìkan nínú gbòǹgbò ìṣọ̀kan Yorùbá ní ìlú Ottawa ńbí, tí tá fi jẹ́ ìkan nínú àwọn tó dá ẹgbẹ́ yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọ Yorùbá ní Ottawa ńbí. Ẹ kú ojúmọ́ níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lórí ètò yìí àti lórí ìkànnì Àràmúdá. Lónìí, àlejò wa tí a ní lórí ìkàlẹ̀, Òdu ni wọ́n ní ìlú Ottawa, wọn kì í ṣe àìmọ̀ olóko. Torí náà, ẹ máa bá wa ká lọ. Màmá wa, ẹ sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá fáwọn èèyàn wa. Orúkọ tèmi ni Ìyáàfin Janet Ọbáṣọlá Fásọ̀yínù, tó ń jẹ́ Janet Ọbáṣọlá Dáramọ́lá nígbà tí mo wà ní èwe. Nígbà tí mo wá fẹ́ ọkọ tán, orúkọ yẹn a drop Dáramọ́lá kúrò, ó wá jẹ́ Janet Ọbáṣọlá Fásọ̀yínù. Ẹ ṣé. Ìlú wo ni a ti bí yín? A bí mi ní ìlú Àkúrẹ́ ní Ondo State ní Nàìjíríà. Ibẹ̀ la gbé bí mi, Àkúrẹ́. Àkúrẹ́ lẹ ti dàgbà, lẹ gbé dàgbà? Bẹ́ẹ̀ ni, Àkúrẹ́ ni mo gbé dàgbà títí tí mo fi lọ sí ilé ìwé ní ìlú méjì mo ti lọ sílé ìwé. Mo kọ́kọ́ ka gbogbo ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi ní Àkúrẹ́, ní school kan tó ń pè ní St. David's School, Àkúrẹ́. Lẹ́yìn yẹn, nígbà tí mo kúrò, mo lọ sí Modern School ní ìlú Àkúrẹ́ náà. Mo lò ọdún 3 ní Modern School. Mo dẹ̀ gba ìwé ẹ̀rí ọdún 3 yẹn. Lẹ́yìn yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ lọ sí grammar school ní ibi tí wọ́n ti bí ìyá mi, tó ń jẹ́ Ìfàkì Èkìtì. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ grammar school mi. Ní school tí wọ́n ń pè ní school àwọn ọmọ retired army, torí bàbá tó bí mi ó bá wọn wà nínú ogun Second World War. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ iléèwé girama tẹ́ ẹ lọ fún wa? Ó ń jẹ́ Ìfàkì Èkìtì Ìfàkì, ọdún ti pẹ́ o. Wọ́n ń pè ní high school Ààyè high school ni, tó jẹ́ ti àwọn ọmọ sójà, àwọn ọmọ retired sójà náà kọ́ school yẹn fún gbà yẹn. Ṣé ó yàtọ̀ sí nǹkan tó ń pè ní Nigerian Army School nísìn? Ó fara jọ nǹkan tó ń pè ní Nigerian Army School nísìn, ṣùgbọ́n ṣá unfortunately school yẹn wọ́n kápá ẹ̀ kúrò ńlẹ̀ nígbà tí mo lò just ọdún kan péré ńbẹ̀. Ọdún 3 ni school yẹn wà. Èmi wọlé nígbà tí school yẹn pé ọdún 2. So ìjọba Nàìjíríà wọ́n dẹ̀ fi òpin sí ilé ìwé yẹn. Ìgbà yẹn ni mo tó ṣẹ̀ṣẹ̀ padà lọ sí
Babalọlá Memorial Girls Grammar School ní Iléṣà. Ibẹ̀ ni mo ti wá parí ìwé ẹ̀kọ́ mi, ìwé mẹ́wàá mi. tá a bá ní ká wò ní ìsìn ẹ tó ọmọ ọdún mélòó? Mo jẹ́ ọmọ ọdún 69 nísìn. Ó kù díẹ̀ bóyá bí ọ̀sẹ̀ mẹ́ta sí nísìn àbí bẹ́ẹ̀ ni ní July 10. Ọjọ́ 10 July tó ń bọ̀ máa pé ọmọ 50. Àádọ́rin ọdún. Léyìí tó túmọ̀ sí pé ní ọjọ́ 10 oṣù keje ẹ pé ọmọ 50 ọdún. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Àgbà yín á dalẹ̀. Àmín Jésù. Ẹ jẹ́ ká wò ó 50 ọdún kì í ṣe ọmọdé ọdún, àmọ́ kí ni àwọn nǹkan tó jẹ́ ohun mélòó gbàgbé, àwọn nǹkan tó yẹ pé tẹ́ ẹ mélòó gbàgbé nínú ayé yín tẹ́ ẹ bá ní ká wo àwọn àṣeyọrí tàbí àwọn ìṣẹ̀lẹ̀ mélòó gbàgbé láti bí 50 ọdún sẹ́yìn? Ìṣẹ̀lẹ̀ mo lè sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé mi tí mi lè gbàgbé ni wípé bí màmá mi ṣe ní agbára tó láti lè ran àwa ọmọ lọ́wọ́ nígbà tí bàbá ò ní, tí bàbá ò sí ń bẹ̀. Mi lè gbàgbé ìyẹn torí màmá mi jẹ́ alágbára obìnrin tó ń fi egungun ṣe iṣẹ́ gidi. Nígbà tí a kéré, màmá mi ní ilé ìtajà oúnjẹ. So nípa bẹ́ẹ̀, ibẹ̀ ni màmá tó ti ní àǹfààní àti lè fún àwa ọmọ ní oúnjẹ àti lẹ́yìn yẹn láti lè ta oúnjẹ fún àwọn ènìyàn. Màmá dẹ̀ ní wọ́n ní àǹfààní torí pé wọ́n mọ oúnjẹ sè dáadáa. Àwọn èèyàn máa ń wá láti gbòòrò nígbà yẹn láti wá sí búkà màmá láti wá ra oúnjẹ. Bó ti wù kí ibi tán wà kó jìnnà sí ibi tí màmá ti ń ṣiṣẹ́ ńgbà yẹn tán ti ń to oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ sẹkítẹ́ríàtì Àkúrẹ́. Ibẹ̀ ni màmá mi ti ń to oúnjẹ ńgbà yẹn ńgbà tí mo kéré. Àwọn èèyàn á wá, wọ́n á wá ra oúnjẹ lọ́wọ́ wọn. Ìyẹn jẹ́ nǹkan lára àwọn kan tẹ́ lè gbàgbé. Bẹ́ẹ̀ ni. Ẹ tẹ̀síwájú. Ìkejì tí mi dẹ̀ tún lè gbàgbé òun ni bí Ọlọ́run ṣe àǹfààní fún mi láti pàdé ẹni tó fẹ́ mi sílé gẹ́gẹ́ bí aya. Bẹ́ẹ̀ ni. À ń bọ̀ ńbẹ̀. Ẹ sọ pé màmá yín wọ́n jẹ́ oníṣòwò tó ń ta oúnjẹ. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ a rí nǹkan kan tí ẹ mú kúrò nínú ìtọ́ni àti ìlànà oúnjẹ títà tí àwọn màmá ń gbèsè nígbà náà? Bẹ́ẹ̀ ni. Ìgbà tí ọmọ ọdún bíi 5 ni mo jẹ́ nígbà tí mo ti máa ń rí màmá mi tó máa ń gbé àwọn nǹkan tó ń pè ní ìbẹ̀lẹ̀. Mi ì mọ̀ bóyá wọ́n ń pè bẹ́ẹ̀ nísìnyí. Àwọn ìbẹ̀lẹ̀ ńláńlá tó fi ń ṣe ọbẹ̀ àtẹran àti gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe ńgbà yẹn. Ọmọ ọdún 5 ni mo jẹ́ tí màmá ti sọ fún mi pé ó yá mú orógùn kó bẹ̀rẹ̀ sí ń ro àwọn ẹran nínú ọbẹ̀ yẹn tí mo dẹ̀ ń ṣe tèmi náà dẹ̀ ń fojú sí, tí mo dẹ̀ ń lọ sílé ìwé tí màá tún padà wá sí búkà lẹ́yìn ìgbà tí n bá kúrò nílé ìwé tán láti wá ràn wọ́n lọ́wọ́. Gbogbo wọn yẹn ló fún mi ní ìrírí kémi náà fẹ́ràn àti máa ṣe oúnjẹ. Ibi tí passion mi wà nìyẹn. Mo like kí n ṣe oúnjẹ gan-an ni. Mo fẹ́ràn oúnjẹ sísè. Ṣé kìí ṣe bóyá torí oúnjẹ gan ni àwọn bàbá gan ṣe fẹ́ yín sílé àbí? Kì í ṣe torí ti bẹ́ẹ̀. Ìdí tí mo ṣe béèrè iṣẹ́ mi pé wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ. Bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ torí bàbá tó fẹ́ wá sílé náà àwọn náà wọ́n mọ oúnjẹ sè. Àkíkà. Bẹ́ẹ̀ ni bàbá lè sọ oúnjẹ dáadáa. Ṣùgbọ́n ṣá ibi oúnjẹ sísè yẹn ò ní bàbá ti rí mi fẹ́. Ẹnà ti rí mi. Ṣé ẹ lè ná díẹ̀ sáfẹ́fẹ́ fún wa báwo ló ṣe ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ńgbà yẹn mo ti wà ní grammar school
ní Iléṣà, mo wá fún holiday. Bàbá ọkọ mi ń gbà yẹn, ọkọ mi tòbí, àwọn ń ṣiṣẹ́ ní secretariat ní Àkúrẹ́ ńgbà yẹn ni wọ́n èmi kàn ń fọ abọ́ ní ìta lọ́jọ́ yẹn, ní ọjọ́ yẹn ẹ̀wẹ̀, nígbà tí bàbá tí tán kọjá lọ. Èmi náà àríra rí wọn, mi mọ bí tán ń lọ. Wọ́n kàn dẹ̀ ń kọjá lọ náà rí pé wọ́n rí mi, náà dẹ̀ yà náà fẹ́ jẹun. Ọjọ́ yẹn jọ́jọ́ tó jẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ tí ìyá bá ti rán ẹ níṣẹ́ púpọ̀ jù ní ọjọ́ kan, á jẹ́ kí gbogbo ẹ̀ sùn yàn, gbogbo ẹ̀ kàn sún mi lọ́jọ́ yẹn. Màmá ti rán mi lọ sọ́jà, mo ti dé, mo ti gúnyán, mo ti ṣe, mo ti ro àmàlà, mo ti ro ẹ̀bà, a ti pọ́n gbogbo ẹ̀ sílẹ̀. Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dé, wọ́n ń jẹun. Bàbá wa dẹ̀ yọjú, èmi ò mọ̀ wọ́n rí. Wọ́n dẹ̀ ní kí n wá sáàfù wọn lóúnjẹ. Mo ní màmá ní àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ láti sáàfù oúnjẹ, ẹ̀yin ẹ lọ sọ fún wọn nǹkan tán tẹ́ bá fẹ́ wọ́n á fún yín. Iṣẹ́ tí màmá fún mi nísìnyí ni pé kí n clean àwọn dishes wọn, kí n fọ abọ́ tí mo dẹ̀ ń ṣe lọ́wọ́. Bẹ̀ tó insist pé kí n wá sáàfù. Ṣé ẹ mọ ìdí ẹ̀ tí wọ́n fi sọ pé dandan ni ẹ̀yin ni kẹ́ fáwọn lóúnjẹ? Ó tí o. Wọn ò dẹ̀ sọ fún yín lẹ́yìn náà? Nígbà yẹn o, kò sí nǹkan kan tó ń sọ fún mi ju pé nígbà tí màmá fẹ́ sáàfù wọn, màmá wá realize pé okay, ẹni yìí kò tí ì wá sí ṣọ́ọ̀bù wọn wá jẹun rí. Ó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ọkùnrin, ó wọṣọ tó dáa, ó smart. Màmá máa ń appreciate customer wọn. Wọ́n wá ní màmá ní àwọn máa sáàfù wọn. Bàbá ní ó tí o, ọmọ tó ń fọ abọ́ níta yẹn ni kó wá sáàfù wọn. Ṣé ẹ̀yin lẹ dẹ̀ sáàfù wọn níjọ́ náà? Èmi mo sáàfẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? Nígbà tí mo sáàfù wọn tán, bàbá wa sọ fún mi wípé bí mo ṣe sáàfù, mo ṣe gbóúnjẹ sílẹ̀ síwájú wọn, ní kí n jókòó kí n máa bá wọn jẹun. Àbà. Ṣebí màmá mi ló ní ilé ìtajà yìí, kò sí nǹkan tí mo fẹ́ jẹ tí mi ì lè mú jẹ. Ìwọ ni customer tó wá ro oúnjẹ, jẹ oúnjẹ tó wá rà náà. Wọ́n ní rárá, wọ́n ní àfi tí n bá jókòó jẹun. Gẹ́gẹ́ bí àwọn òbí, nígbà ayé tèmi àwọn òbí máa ń fojú sọ̀rọ̀ sí ọmọ. Màmá ní jókòó, ìwọ sáà jókòó, kò ṣe bẹ́ẹ̀ ni pé òun jẹun, sáà jókòó. Mo bá jókòó tì. So ó kàn fọwọ́ ra oúnjẹ yẹn lórí ni. Ó lọ, ó sanwó, ó dẹ̀ lọ. Èmi náà ò tún ronú kankan mọ́. Mo kàn fọwọ́ gba ní pé kí ni ẹni yìí máa kàn tiẹ̀ nígbéraga o. Ó wá jẹun ní búkà. O tún fẹ́ kẹ́ni tó sáàfù ẹ̀ kó wá jókòó kó máa bẹ́ẹ̀ jẹ. O ò mọ̀ mí rí. Òun sọ pé kí n jókòó kí n jẹun. So bó ṣe lọ nìyẹn. Ṣé wọ́n tún padà wá? Ló bá padà wá. Lọ́jọ́ yẹn náà ni. Ọjọ́ yẹn ó wá jọ́jọ́ tí ọ̀dọ̀ wa nígbà yẹn a máa ń ní àwọn tó máa ń ti kẹ̀kẹ́ ice cream káàkiri àdúgbò tó máa ń lago ice cream yẹn. Mo bá ra ice cream ń tèmi torí àti wá ṣe gbogbo iṣẹ́ tán. Èmi náà wá fẹ́ relax o. Mo ra ice cream, mo ń jẹ ice cream yẹn. Wá rí i pé ọwọ́ kankan wá láti ẹ̀yìn mi, èmi ò mọ̀. Ìgbà tọ́wọ́ yẹn tẹ́ni yẹn dé ẹ̀yìn mi, ó kàn dẹ̀ mú kinní tí mo fi ń scoop ice cream. Ó dẹ̀ scoop ice cream lọ́wọ́ mi, mo wo ẹ̀yìn báyìí. Mo á ní okay, gbà kó máa jẹ́ o. I don't know, mi mọ̀ nǹkan tó ń wá o. Gbà. Mo gbé ice cream yẹn, mo gbé fún un. No, ó pe oní ice cream yẹn, ó ní kó fún mi ní 2 mẹ́ta sí. Mo kàn kó ice cream yẹn dání pé why? Mi ní ìdí ẹ̀. Ó sà ní kí n jẹ́. So sáà mẹ́yọ kan tèmi yẹn mo kúrò lọ́dọ̀ ẹ̀. Òun náà tún ó lọ, ó padà síbi iṣẹ́ ẹ̀. Ká sọ pé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ ṣé.
tá a bá ní ká wò ó, àwọn ìyípadà wo lẹ rí pé lẹ lè sọ pé ó ti ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé láti ìgbà tá a ti bí yín? léyìí tẹ́ rí pé bóyá àwọn èèyàn tó ń bá tiẹ̀ gbọ́ wọ́n lè fi ṣàríkọ́gbọ́n, bẹ́ẹ̀ ni tàbí léyìí tó jẹ́ pé àwọn àwọn èwe ìwòyí wọn ò tiẹ̀ gbọ́ orú ẹ̀rí tàbí wọn ò bá láyé. Àwọn ìṣẹ̀lẹ̀ wo ni a lè sọ lẹ pé lè sọ nípa rẹ̀? gẹ́gẹ́ bí mo ṣe ń tẹ̀síwájú náà nípa ọ̀rọ̀ ẹni tó fẹ́ mi, ó jẹ́ nǹkan kan tí mo lè sọ fún àwọn ọmọbìnrin òde òní yìí pé tí Ọlọ́run bá fi ààyè ìfẹ́ sí àárín ìwọ àti ẹnì kan, kí bó ti wù kí o gbé gbóná fún ẹni yẹn, tẹ́ni yẹn bá ní ìfẹ́ gidi sí ọkàn, á fọkàn balẹ̀. Tó bá gba ọ̀nà ìkíní láti mọ̀ ẹ́ tí ò bá ṣeé ṣe, tó bá nífẹ̀ẹ́ dénú, á tún gba ọ̀nà kejì. Torí nígbà tí lọ́jọ́ yẹn gangan tí mo máa kọ́kọ́ ṣe àbápàdé ọkọ tó fẹ́ mi sílé, ó béèrè ibi tí mò ń gbé, mi sọ fún. Ó ní kí n fún un ní àdírẹ́sì pé òun fẹ́ mọ ilé tí mò ń gbé. Mo ní rárá o, ilé tí mò ń gbé, báwo mo ṣe lè mú ọkùnrin wá kí mi nínú yàrá kan pẹ̀lú àwọn àbúrò méje àti màmá? Kò possible. Àti pàápàá ń gbà yẹn mo wà nílé ìwé, mi ì tí ì ṣetán àti fẹ́ ọkọ, mi ì tí ì ṣetán àti, torí màmá tó bí mi, iṣẹ́ tí màmá yẹn ṣe ó ga. Ó sọ fún mi pé ṣé o mọ̀ pé èmi mò ń tọ́ ẹ nílé ìwé, má ṣèṣekúṣe kó má bàá yé ara ẹ jẹ́. Mo dẹ̀ gbọ́ nǹkan tí màmá mi sọ, torí mo mọ iṣẹ́ gidigidi tó ń ṣe, àánú wọn dẹ̀ ṣe mí pé tóbìnrin bá lè ṣe irú eléyìí fún mi, èmi náà gbọ́dọ̀ sa ipá tèmi kí n ṣe bí màmá ṣe sọ. So ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan gidigidi tí mo rọ̀ mọ́. Nígbà tí bàbá ní kí n fún wọn ní àdírẹ́sì, mo ní rárá o, ẹ lè mọ́lé mi o. But kí ni bàbá wà very smart. Bíi ti báwo? Bó ṣe rí ni wípé ní ọjọ́ kan yìí náà ni ilẹ̀ ti wá ṣú, àti kúrò ní ṣọ́ọ̀bù, àti ń lọ lé. Bàbá wá pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀, kò wá sọ́dọ̀ wa o, ó lọ dúró sọ́nà, torí níbi sẹkítẹ́ríàtì yẹn nígbà téèyàn bá ń lọ lé, ọ̀nà kan láti ṣọ́ọ̀bù màmá ni, ọ̀nà kan yẹn lèèyàn máa, ó lọ dúró sábẹ́ igi, wọ́n ń pe igi yẹn ní cassia tree, òun àtọ̀rẹ́ ẹ̀. Èmi ò rí wọn o, wọ́n lọ dúró síbẹ̀. Ṣá mọ̀ pé a máa kúrò ńbẹ̀, a ní sun ṣọ́ọ̀bù. Wọ́n wá tẹ̀lé wa délé. Ṣùgbọ́n ṣá, kémi torí màmá àtàwọn àbúrò mi àti àwọn ọmọ tó ń bá wọn ṣoúnjẹ ọ̀dọ̀ ilé wa náà, àwọn yẹn máa ń sùn bí ibi tá à ń pè ní bí kọ́rídọ̀ nílé wa ń gbà yẹn, ọ̀dọ̀ wa làwọn yẹn náà ń sùn. So gbogbo wa yẹn la jọ ń wòye lọlé, bẹ́ẹ̀ tí màmá rán mi níṣẹ́ sílé àbúrò wọn, èmi yapa lọ́nà láti lọ jẹ́ṣẹ́ fún àbúrò màmá mi. Ìgbà tí mo fi máa padà dé ilé, àwọn bàbá àtọ̀rẹ́ wọn, wọ́n ti ń interrogate màmá ní ẹnu ọ̀nà pé ọmọ yín tí a rí lénìí ńbo ló wà? Màmá ní mo rán níṣẹ́ kó lọ sọ́dọ̀ àbúrò mi, kó lọ jíṣẹ́ fábúrò mi. Ni bàbá wa ní no, mo jọ rí yín, gbogbo yín lẹ́jọ́ wọnú ilé, mi rí ẹnì kankan kó, torí òkùnkùn ṣú, wọn ò rí pé mo yà. Bí wọ́n ṣe ń argue ọ̀rọ̀ yẹn, èmi dẹ̀ ń bọ̀, bí mo ṣe gbọ́, tí mò ń gbọ́ voice ohùn wọn lẹ́nu ọ̀nà pẹ̀lú màmá, èmi sá pamọ́ sí abẹ́ stairs ìta níbi iwájú ilé wa. Àwọn dẹ̀ kúrò, òun àtọ̀rẹ́ ẹ̀, wọ́n ṣáà jọ ń jiyàn pé
but I think I saw her but I think I saw her. Ìgbà tèmi ń gbọ́ èmi náà gbọ́ wọn ò rí mi pé èmi sá pamọ́ so wọ́n ṣe lọ nìyẹn but the fortunate thing is now ó ti mọ ibi tí mò ń gbé èmi mi fún wọn ládírẹ́sì but now ó ti mọ ibi tí mò ń gbé and then mi lè deny ẹ̀ mọ́ so bí ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe lọ ni. lẹ́yìn yẹn wọ́n wá lo àǹfààní yẹn láti máa wá dé títí dìgbà tí mo tún padà lọ sí lẹ́yìn holiday mi torí ngbà yẹn holiday a tún padà lọ sí school torí boarding house ni mo wà ní Iléṣà so ìgbà yẹn náà máa wá even ngbà tí ò sí mi ń bẹ̀ bàbá tí ẹ̀ ń wò yẹn wọ́n lọ́gbọ́n lórí wọ́n lọ́gbọ́n lọ́pọlọ gidi ni bàbá wọ́n wá gbé ara wọn sínú fámìlì mi ó di pé àwọn àbúrò mi ọkùnrin tán bá ti rí báyìí tó bá ti ń bọ̀ nígbà tí ẹ̀gbọ́n wọn ṣẹ̀ dé ni a máa sálé lẹ́yìn bọ̀dá Yẹmí ti dé bọ̀dá Yẹmí ti dé to the extent tó jẹ́ pé wọ́n bá ń ju bọ́ọ̀lù wọ́n jọ máa ń jù síra tí màmá bá ń lagi lọ́wọ́ báyìí àwọn náà gbà kí ni wọ́n bá wọn lọ. màmá wa ẹ jẹ́ ká wò ó báwo ni wọ́n ṣe ṣe tí ó jẹ́ pé ẹni tí wọn ò mọ̀ rí nínú ẹbí màmá dẹ̀ tẹ́wọ́ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. bẹ́ẹ̀ ni torí àwọn gẹ́gẹ́ bíi bàbá wọ́n insist nípa wíwá màmá wá béèrè wọn nígbà gan tó mọ̀ pé mi ì sí ń bẹ̀ wọn ò lè ṣe kán má yọjú sí màmá lódidi ọ̀sẹ̀ kan wọ́n máa wá wọ́n á lọ wọ́n á wá ìgbà tó tún yá gan tíṣẹ́ tún gbé wọn kúrò ní Àkúrẹ́ tó gbé wọn lọ sí Ìkẹrẹ́ Èkìtì ọkọ mi ò lè ṣe kán má wá sí Àkúrẹ́ ní ìparí ọ̀sẹ̀ tán bá dẹ̀ ti wá wọn á lọ béèrè màmá. léyìí tó túmọ̀ sí wípé ní gbogbo àkókò yẹn àwọn tí ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni ibi iṣẹ́ ni. àmọ́ ẹ̀yin ṣì wà nílé ẹ̀kọ́ girama. èmi ṣì wà nílé ẹ̀kọ́ girama. báwo lẹ wá ṣe ẹ ṣègbéyàwó kẹ́ ẹ tó parí ni àbí báwo ló ṣe ṣẹlẹ̀? mo parí o mo parí ilé ẹ̀kọ́ mi ní 1975 ni mo parí school sat mi and then nígbà yẹn ni bàbá ni mo gbọ́ kùlẹ̀kùlẹ̀ ó ti pẹ́ tí wọ́n ti ń múra àti kúrò ní Nàìjíríà láti wá kàwé ní òkè òkun tèmi ò dẹ̀ mọ̀ 75 yẹn mo wálé fún holiday ní ọ̀rẹ́ wọn kan ẹni tó súnmọ́ wọn pátápátá tí ìyẹn dẹ̀ tó ti jẹ́ ẹni mímọ̀ fún fámílì mi nìyẹn mú pépà wá ló ní bàbá ti ní kí náà ti ń pè bàbá ti ní admission ní Madison Wisconsin University tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ti fún wọn ní opportunity láti lọ kàwé láì náwó sí fún ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́. táwọn olóyìnbó pè ní scholarship. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wọn yẹn wá sọ fún mi ìgbà ẹ̀ mo ní àkàntì ẹ̀ dúpẹ́ tí mi ì tí ì fẹ́ ọkùnrin torí èmi ò fẹ́ travel mo ṣe sọ nìyẹn òun náà ò dẹ̀ sọ fún mi because ó ti ń ní kíní pé ǹjẹ́ obìnrin ǹjẹ́ ó máa lè gbárù sọ́ṣètì so finally ṣàǹgbà tí mo sá parí ìgbà tí mo of course kí n padà sẹ́yìn díẹ̀ sí ní gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé mo pàdé wọn nípa ibi oúnjẹ tí wọ́n sọ pé kí n bá wọn jẹun. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ àkọ́kọ́ tí bàbá kọ́kọ́ sọ jáde lẹ́nu lọ́jọ́ yẹn fún mi. ìyẹn àwọn ọkọ yín nísìn. ìyẹn ọkọ mi nísìn ni pé I'm going to marry you mo máa fẹ́ ẹ sẹ́ mo sọ pé o kàn tí ẹ mọ̀ mí rí òun sọ fún mi pé o fẹ́ fẹ́ mi kí ni ti ìyẹn ti kí ló mú ẹ ronú yẹn àwòsà sọ pé kí n má wọrí pé èmi nìyàwó òun wípé èmi nìyàwó òun mo kàn rẹ́rìn-ín ni mo fọwọ́ gbàdánù so nígbà tí mo dẹ̀ parí ìwé ó dẹ̀ ti of course nígbà tó máa ń wá ó máa ń sọ yẹn fún mi
ó dẹ̀ ti ń plan nínú ara ẹ̀ bóun ṣe máa fẹ́ mi tèmi ò dẹ̀ mi ò kà sí anything. So ńgbà tí mo parí ìwé ní 75 tí mo bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ teacher, ìgbà yẹn ni mo dẹ̀ wá rí i pé ọkùnrin tó ní sùúrù tó báyìí, torí gbogbo ọjọ́ yẹn ìgbà yẹn àwọn tó ń jẹ́ caliber tó ń jẹ́ bí girlfriend bàbá mi ì lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn, and I know because I met couple of them. Tán bá dúró I'm nothing beside them. But nígbà tí anytime tí bàbá bá wà pẹ̀lú anybody, ó máa ń sọ pé this is going to be my wife. Sọ pé no way. A máa sọ fún wọn pé ìyàwó mi ni. Tó bá rí anybody, I introduce me and this is Ṣọlá, my wife. Ó wá tọ́dún mélòó sígbà tí ẹ ríra, ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olùkọ́ni, ó tọ́dún mélòó síra wọn kẹ́ tó ṣègbéyàwó? Ọdún kan sí 76. Ìgbà yẹn la ṣe tradition because at that time ìbá tí màá tó àsìkò fún wa torí èmi ò tí ready àti fẹ́ ọkọ nígbà yẹn, ṣùgbọ́n ṣá bàbá ń travel. Ó dẹ̀ sọ fún mi pé tèmi ò bá fẹ́ o, tá a bá ti wọ́ síwèé o, kò sí bí mo ṣe lè lọ sí ìrìn àjò yìí. Tí mo sọ pé o kàn fẹ́ pàdánù àǹfààní tíjọba orílẹ̀-èdè yìí gbé sílẹ̀ fún ẹ tó bá torí obìnrin kan pé ò ní lọ. Ó lóun mí ìnà ẹ̀ lóòótọ́, ó ní mi mọ̀ òun ni o. Ok, àfi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣá mo wá realize pé mo ní àǹtí kan tó jẹ́ àbígbẹ̀yìn màmá tó bí màmá mi. Nìyẹn wá pè mí ló ní wá ìwọ ọmọ yìí, tó o bá fẹ́ ọkùnrin you will be a fool. Dèní ọ̀rọ̀ yẹn ó sì máa ríǹgì bẹ́ẹ̀ létí mi, àǹtí mi yẹn. Ó ní tó o bá fẹ́ Yẹmí, ó ní you will be the most fool. Pípé tẹ́ ẹ̀ bá fẹ́ wọn, tí n bá fẹ́ ẹ jẹ́ òmùgọ̀ parawu. Pátápátá. So mo á rò pé ẹ̀gbọ́n mi yìí torí iṣẹ́ mọ ọ̀dọ̀ wa àti àbúrò ìyá ẹ̀ o, àwọn ẹ̀gbọ́n ni wọ́n máa jẹ́ sí ẹ, àti pàápàá ẹni tí mò ń sọ̀rọ̀ ọdún 5 náà fi jù mí lọ, ìyẹn tó jẹ́ àbígbẹ̀yìn màmá tó bí màmá mi. So ńgbà tí wọ́n sọ yẹn fún mi, èmi realize pé àwọn náà pé wọ́n mà lọ́gbọ́n lórí lóòótọ́ tán fi lè sọ irú ọ̀rọ̀ yẹn jáde sí mi. So mo bá fi ṣẹ̀ṣẹ̀ ní èrò pé òkè ìwọ lágbájá yìí láti tó ti ń wá mi tó ti ju at that time that was 73, láti 73 títí odidi ọdún 3 tó dẹ̀ wà very very tó stand out, tó dẹ̀ ní ìforítì, tó ní ìfọkànbalẹ̀ pé o ti determine pé nǹkan báyìí tó dẹ̀ introduce mi sí síwájú sẹ́yìn àwọn èèyàn gbogbo tó mọ̀ pé tó ń sọ fún wọn pé ìyàwó tó fẹ́ fẹ́ nì, even though tí ìyàwó tó fẹ́ fẹ́ gan ò tí sọ fún ẹ pé yes. It was so funny, so very funny. And then ibi ní àpapọ̀ ọ̀rọ̀ mi ṣá bí gbogbo ẹ̀ bó ṣe di odidi kan náà ni. Ṣé ní ọdún 1976 tẹ́ ṣègbéyàwó yẹn? Bẹ́ẹ̀ni. Lẹ́jọ́ tẹkọ̀ létí tí nígbà tí wọ́n rìnrìn àjò? No, ìgbà yẹn kọ́ la àjọrìn rárá torí ìgbà yẹn mo ìdí tá a fi lọ kíwọ́ bọ̀wé ni wípé òun fẹ́ kémi wá bá òun. Tí ò bá dẹ̀ sí ọ̀rọ̀ pé a jọ kíwọ́ bọ̀wé ní àsìkò tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, kò sí bí àwọn tó ń ṣe ìwé ìrìnnà fi lè fún mi ní ìwé láti rìnnà, wọn lè gbàgbọ́ wípé ọkọ àti ìyàwó ni bẹ́ẹ̀ ni wọn ní fún yín ní visa. wọn ní fún mi ní visa. Ṣé nígbà yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́dà yín pé
ìlú United States ni wọ́n ti lọ kàwé. bẹ́ẹ̀ ni ní Madison, Wisconsin. Ọdún wo lẹ wá dé ìlú Canada? a dé Canada ní 1985. 1985 ẹ̀yin Yes. àti wọn láti lẹ́yìn láti tán parí. Nàìjíríà no lẹ́yìn ìgbà tí wọ́n wà ní Amẹ́ríkà fún ọdún kan ó kù 7 days kan pé ọdún kan gbà tèmi lọ join wọn ní 1977 mo lọ join wọn ní US gbà tí mo kí n tó débẹ̀ wọ́n ti get school ready fún mi èmi náà bẹ̀rẹ̀ I went to the university ní US. ní US Àwọn ni wọ́n ṣètò àti Náà kàwé fún mi. ní yunifásitì fún yunifásitì. Bẹ́ẹ̀ni torí gẹ́gẹ́ bí obìnrin nígbà yẹn o ti fẹ́ ọkọ o ti mọ ọkọ so èrò ọkàn ni pé tó bá ti ní àǹfààní nísìn tó dé ọ̀dọ̀ ọkọ kó máa bímọ ni ọkọ mi ní no you too have to study have more education into your school cert and then from there now we can talk about having children. Bí ọdún mélòó lẹ fi ka ìwé ní US? So I was able to do 2-year program to give me accounting education certificate. Ìgbà yẹn ni a tó ṣẹ̀ṣẹ̀ bí first born wa. Lẹ́yìn ọdún méjì tẹ́ dé. Lẹ́yìn ọdún méjì tí mo dé US. Our first born was born 1979. Ọdún lẹ wá dé ìlú Canada pátápátá. So lẹ́yìn yẹn la padà lọ sí Nàìjíríà for 3 years. Kí ló fà á? Ìdí ẹ̀ ni pé bàbá gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tí ò kì í ṣe ara ẹni nìkan tán mọ̀ pé ìjọba ló rán wọn wá kàwé wọ́n ní ọkàn àti kán lọ padà sílé kí wọ́n lọ fi ẹ̀yìn fẹ́ lẹ́yìn kan tí bàbá ṣe nìyẹn lẹ́yìn ìgbà tá a ti wà ní US fún 6 years lẹ́yìn yẹn àwa ti ní àwọn ọmọ méjì the 2 girls Jùmọ̀kẹ́ àti Táyọ̀ la bá padà lọ sí Nàìjíríà pé kán lọ serve nígbà yẹn gan bàbá ò yẹ kó serve mọ́ ṣùgbọ́n ṣá wọ́n sì jẹ́ kán serve torí ní àsìkò yẹn tó bá ti kọjá 34, 35 wọn ò jẹ́ kó serve wọn bẹ́ẹ̀ tí wọ́n sì jẹ́ kí bàbá serve bàbá wa serve ní Ìbàdàn gbà yẹn so wọ́n wá. Ní ìtàn sọ pé wọ́n ń sìnrú. Bẹ́ẹ̀ ni. Ọdún kan ni a nísìn pé wọ́n fi ń sìnrú ṣé nígbà yẹn ọdún mẹ́ta ni ló fi jẹ́ pé ọdún mẹ́ta lẹ lò ní Nàìjíríà ká tó padà wá lẹ́yìn ọdún kan náà lò fún sísìn ìlú ṣùgbọ́n ṣá lẹ́yìn yẹn nígbà tí ìsìnlú wọn yẹn fẹ́ parí wọ́n ríṣẹ́ sí University of Ife. Gẹ́gẹ́ bí olùkọ́ni. Gẹ́gẹ́ bí olùkọ́ni ńgbà yẹn gẹ́gẹ́ bí assistant professor wọ́n níṣẹ́ sí University of Ife wọ́n ń ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ ní cash office Ife ńgbà yẹn University of Ife so a méjèèjì were able to pẹ̀lú àwọn ọmọ méjì gbé wọn lọ sí school then we go to Ife láti lọ ṣiṣẹ́ tiwa so ibi tán ti ń ṣiṣẹ́ yẹn náà ni wọ́n ti ní àǹfààní pé àwọn fẹ́ kàwé sí because bàbá jẹ́ bookworm bàbá fẹ́ràn ìwé gan ni àwọn fẹ́ kàwé sí yẹn ló mú wọn ní àǹfààní láti tún sọ fún ìjọba Nàìjíríà pé ràn mí lọ́wọ́ mo fẹ́ lọ gba PhD mi wọ́n dẹ̀ ní bẹ́ẹ̀ ni. Ọdún wo lẹ wá wọ ìlú Canada? A wọ ìlú Canada ní 1985. 1985. A wọ ní Vancouver kì í ṣe Ottawa láti wọ ìlú Canada. A wà ní Vancouver ní British Columbia University of British Columbia ni bàbá ti gba PhD wọn bẹ́ẹ̀ ni. Nígbà táwọn ń ṣètò PhD bẹ́ẹ̀ ni ṣé ẹ̀yin ń ṣiṣẹ́ nígbà náà? Irọ́ wọn gbà kí àwa
tá a jẹ́ ìyàwó ọmọ tó bá wá sí as a student nígbà yẹn wọn gbà kíyàwó wọn ṣiṣẹ́. Gbogbo òfin tó mú wa ńgbà yẹn kò mú àwọn èèyàn nísìnyí. Canada ti ní àǹfààní láti jẹ́ kí àwọn ìyàwó ọmọ yunifásítì tó bá wá kàwé ní ìlú wọn nísìnyí kó ní àǹfààní láti lè ṣiṣẹ́. Àwa ò ní àǹfààní yẹn. So èmi gan tún padà lọ sí school ni. Mo lọ ṣe more accounting education ní Vancouver ńgbà yẹn. So but mi further ẹ̀ because mo realize pé kò sí point fún mi. Mo ní àwọn ọmọ méjì tí mò ń take care ńgbà yẹn. So ibi tí mo sáà ti jẹ́ ìyàwó, màmá àti ọmọ ilé ìwé papọ̀ nìyẹn. Tá a bá ní ká wò ó, àwọn ìdojúkọ wo ni ó dojúkọ yín nígbà tẹ́ kọ́kọ́ dé ìlú Canada? Ìdojúkọ èkíní ni pé kí náà ti ń pè é sìn. Èkíní ni pé of course owó kò sówó, à ń jọ́gù ẹ̀ nígbà yẹn. Then ìkejì òun ni kò sí àwọn èèyàn. Ṣùgbọ́n ṣá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ńgbà tá a dé Vancouver a ní àǹfààní láti mọ àwọn èèyàn, àwọn Nigerians tán jẹ́ from church group setting tí à ń pera wa ní tá a jọ máa ní fellowship together. So àwọn yẹn wọn ò jẹ́ kó níyàn lára púpọ̀ jù pé èèyàn ti fi gbogbo àwọn èèyàn ẹ̀ sílẹ̀ sílé. So àwọn yẹn wọ́n parapọ̀. We are brothers and sisters going for fellowship after, especially on Sundays after service ni àwa African fellowship la ṣẹ̀ṣẹ̀ máa come together, la ṣẹ̀ṣẹ̀ máa ní service in our language, especially most of our Nigerians àti Ghanaians. A máa ń gbà yẹn, a máa ń learn orin àákọ Yorùbá, àákọ Igbo, àákọ Ghana music tá a fi ń worship ńgbà yẹn ní that particular time. Ní Vancouver tí ẹ dé sí tí àwọn bàbá tán jẹ́ ọkọ yín tí wọ́n ti ń kàwé tẹ́yìn náà ní ẹ̀ ń ṣe abiyamọ ẹ̀ dẹ̀ ń kàwé bákan náà. Bẹ́ẹ̀ni. Ẹ ní ẹ̀ rí àwọn èèyàn, ṣé wọ́n túmọ̀ sí pé kò sí àwọn ọmọ Nàìjíríà tàbí Yorùbá rárá ń bẹ̀ ni? Wọ́n wà, ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà. Àwọn náà gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wà, àwọn náà wọ́n wà very busy pẹ̀lú family tiwọn. Báwọn náà ṣe ń sáré iṣẹ́ bẹ́ẹ̀ náà ń sáré ilé ìwé, bẹ́ẹ̀ náà ń sáré kán máa tọ́jú ọmọ wọn. So lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo rò pé kíní African fellowship yẹn ló máa ń kó wa pọ̀ tá a fi máa tún ríra ní every Sundays. Bẹ̀tí ńgbà tó yá àwa díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí àwa àkọ́kọ́ mọ family kan, àwọn Igbo family tán kọ́kọ́ meet wa for the first time nígbà tá a dé Vancouver, because ọ̀dọ̀ àwọn yẹn la kọ́kọ́ dúró sí àwa mẹ́rẹ̀ẹ̀rin, èmi dádì pẹ̀lú àwọn the 2 girls, kó tó di pé a ní àǹfààní àti lè fi ẹsẹ̀ wa balẹ̀ káwa náà lọ rẹ́ǹtì ibi tá à ń gbé. Àwọn ìgbà yẹn la meet àwọn pastor Reverend Udukwe àti Reverend Alajemba Unaegbu. So àwọn méjì yẹn wọ́n ṣe pàtàkì nínú ayé wa ńgbà tá a wà ní Vancouver. Wọ́n wà very close to us. Wọ́n kó wa mọ́ra. Igbo ni wọ́n kó wa mọ́ra gẹ́gẹ́ bí family. Bẹ́ẹ̀ ni. Ẹ sọ pé ẹ ní ìdojúkọ tó jẹ mọ́ nípa ti owó. Bẹ́ẹ̀ ni. Báwo ni ẹ ṣe wá yanjú ẹ̀? Torí ńgbà tí bàbá wa tó wá study, bàbá nìkan ni
gọ́ọ̀mẹ̀ntì ràn lọ́wọ́, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú fámìlì. Ṣùgbọ́n ṣá, nípa oore ọ̀fẹ́ Olúwa, pòfẹ́sọ̀ tí bàbá ń ṣiṣẹ́ fún ní University of Madison, Wisconsin, no, University of British Columbia ń gbà yẹn. Bàbá yẹn ló ní, ìwọ pẹ̀lú ọmọ méjì, iye stipend tí wọ́n ń fún ẹ kò sí bó ṣe lè kárí, bó ṣe lè ràn ẹ́ lọ́wọ́ láti lè gbé oúnjẹ sórí tébù fún ìwọ pẹ̀lú ìyàwó àti ọmọ méjì. Ló bá fi nígbà yẹn o, ló bá fi $200 ló fi kún owó tí bàbá ń gbà lóṣooṣù. So láìpẹ́ ẹ̀ náà ni èmi gẹ́gẹ́ bí ìyàwó náà ni mo ní àǹfààní láti lè ṣiṣẹ́. Wọ́n á bẹ̀rẹ̀ àwájọ ń yí mọ́. Táwọn bá ti school dé, tán dúró táwọn ọmọ, èmi náà ń lọ ibi iṣẹ́ di aago 12 òru. Wọ́n á padà wá gbé mi. Then àárọ̀, òun náà lọ school, èmi náà mo wà nílé, àwọn ọmọ lọ school, mò ń túnlé ṣe, mò ń ṣe oúnjẹ. Nígbà tó bá tún dé, àtúnyẹ̀ fúnra wa bẹ́ẹ̀ yẹn. Ẹ sọ wípé ẹ ń ṣe oúnjẹ. Ṣé oúnjẹ fún ẹbí ni àbí oúnjẹ? Oúnjẹ fún ará ilé mi, fún ọkọ mi àtàwọn ọmọ ni. Nígbà yẹn mi ì tí ì ṣe oúnjẹ fún anybody. Ẹ ṣe oúnjẹ tà? No, mi ì ṣe oúnjẹ tà. Tá a bá ní ká wò ó, bí ọdún mélòó lẹ wá lò ní Vancouver ní British Columbia kẹ́ tó wá sí Ottawa? Bẹ́ẹ̀ ni a lo ọdún mẹ́rin. 1989 lẹ débí? Oh, sorry, 1990 la débí, ọdún 5. Ọdún 5. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣokùnfà wíwá sí Ottawa? Ottawa. Nígbà yẹn, lẹ́yìn ìgbà tí bàbá parí PhD wọn, tó yẹ kí wọ́n ká padà lọ sí Nàìjíríà, torí wọ́n ti wá gba ìwé ẹ̀rí wọn. Ó yẹ kí Nigerian government kan fi owó ìrìn àjò ránṣẹ́ sí wa, tí bàbá dẹ̀ ti ń béèrè fún, wọn ò fi ránṣẹ́. Bí return ticket? Return ticket home. Wọn ò fi ránṣẹ́. Wọ́n sọ fún bàbá kí bàbá lọ yá owó ní Canada láti fi. Lẹ́yìn yẹn, kí n padà sẹ́yìn díẹ̀, a ti wá ní ọmọkùnrin 2 pẹ̀lú àwọn ọmọ wa nígbà yẹn. Ó jẹ́ 4. Ọmọ ti wá di 4. Fámìlì ti wá di 6. Àwa ní iye báyìí la jẹ́ o, ẹ fi owó ìrìn àjò ránṣẹ́ o. Wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ibẹ̀ ni bàbá ti wá ní òkè, òun máa bẹ̀rẹ̀ sí ń wáṣẹ́. Ibi tí bàbá ti ń wáṣẹ́ nìyẹn, tí wọ́n wá ríṣẹ́ sí gọ́ọ̀mẹ̀ntì Canada ní Ottawa. Ibi tí gọ́ọ̀mẹ̀ntì ti sọ pé òkè, a fún ẹ níṣẹ́ o, ṣùgbọ́n ṣá o gbọ́dọ̀ wá sí Ottawa láti wá gbaṣẹ́. Bá a ṣe dé ìlú yìí nìyẹn. Bá a ṣe dé ìlú Ottawa nìyẹn. Ẹ̀yin àti wọn àtàwọn ọmọ. Bẹ́ẹ̀ ni. Ni ẹ kúrò ní ìlú Vancouver? Bẹ́ẹ̀ ni o. Ìyẹn wá jẹ́ ní 1990? Ní 1990, yes. Tá a bá wá ní ká wò ó, láti ìgbà tí ẹ ti dé ìlú Ottawa ní 1990, ǹjẹ́ a rí àwọn nǹkan kan tí ó jẹ́ wípé ó jẹ́ bí ìṣòro tí ẹ kọ́kọ́ là kọjá nígbà tí ẹ dé? Ìṣòro tá a kọ́kọ́ là kọjá nígbà tá a dé ni ìṣòro àti rí ilé. Ṣùgbọ́n ṣá, gẹ́gẹ́ bí bàbá wa tí mo sọ pé, ọkọ mi tí mo sọ pé ó jẹ́ ẹnìkan tí ó ní làákàyè, tó ní ìmọ̀ gidi. Nígbà tí kó tó di pé gbogbo wa wá láti Vancouver, wọ́n ti wá kọ́kọ́ wá síbí láti wá gba iṣẹ́ tí ìjọba tí wọ́n rí ní Ottawa ń bí. Nígbà yẹn tán ti gba iṣẹ́ yẹn, kó tó di pé wọ́n padà wá kó wa, náà ti bẹ̀rẹ̀ sí ń wá ilé tí a máa dé sí nígbà yẹn. Lo and behold, ìgbà iná rí àwọn àpátímẹ́ǹtì Craig Henry. Látìgbà tá a ti wọ̀lú yìí, àgbẹ̀ ń bò mí ju
ibi area tàwa yìí náà ni nísàlẹ̀ lọ́hùn ní àwọn court bẹ́ẹ̀ ni bàbá wa ti rí 3 bedroom tí wọ́n lè kó wá sí. ẹ jẹ́ ká wò ó nígbà náà bí èèlò ni téèyàn bá ìgbà tẹ́ yálégbé ní 3 bedroom apartment bí èèlò ni wọ́n gbé sílẹ̀. Fún owó. Ipe kéèyàn yálégbé kéèyàn rẹ́ǹtì lé ńgbà náà. Kéèyàn rẹ́ǹtì lé ńgbà yẹn fún. Ṣé ẹ lè rántí? Ẹ̀dùn yes fún ìgbà yẹn mo rò pé owó rẹ́ǹtì wa kò tó 800 o. Nígbà yẹn bóyá à ń san either 695 or 795 bẹ́ẹ̀ ni owó rẹ́ǹtì wa ní 1990. Ṣé apartment ní àbí odindi ilé kan? Kì í ṣe odindi ilé ìṣe bíi kí náà ti ń pè wọ́n semi-detached. Semi-detached. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká wo ìlú Ottawa lónìí. Bẹ́ẹ̀ni. Tí a bá ní ká wo ìlú Ottawa, kí ni àwọn nǹkan tẹ́ lérò wípé ó jẹ́ àdójúkọ fún àwọn tí wọ́n ṣẹ̀ wọ̀lú àti àwọn tí wọ́n ti ń gbèlú tipẹ́tipẹ́ ní ìlú yìí? Bẹ́ẹ̀ni. Èkíní ni ọ̀rọ̀ ilé rẹ́ǹtì, owó renting of the. Èkíní ni pé availability of apartment fáwọn èèyàn nísìnyí. Ní ìgbà tí mò ń sọ̀rọ̀ èyí náà kò easy láti get apartment ṣùgbọ́n ṣá ó wà very ó wà readily available tó bá ti lè san owó oṣù tàkọ́kọ́ àti owó oṣù ti kejì. Ṣùgbọ́n ní ìsinyìí ó jẹ́ nǹkan tó jẹ́ bàbàrà fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dé láti rí ibi tán lè rẹ́ǹtì, ibi tán lè forí pamọ́ sí. And then owó tí wọ́n fi ń rẹ́ǹtì nísìnyí ó pọ̀ jù gan ni. Ṣùgbọ́n ṣá o ká má gbàgbé o nígbà tí wà ń gbà yẹn owó tí àwọn èèyàn ń gbà per hour lẹ́nu iṣẹ́ nígbà yẹn was under $7 per hour ní 1989-90. Ṣùgbọ́n nísìnyí báyìí per hour àwọn òṣìṣẹ́ is about 16 to some of it $18 an hour. Mo dẹ̀ ní èrò pé ara nǹkan tó jẹ́ kí owó ilé kó wọ́n sí náà nìyẹn àti pàápàá owó oúnjẹ náà pẹ̀lú. Ẹ ṣeun ìyá wa. Tá a bá ní ká wò ó, ǹjẹ́ ẹ lè sọ nípa ǹjẹ́ a rí ìtàn kan tàbí nǹkan kan tó jẹ́ ohun ìwúrí nígbà tẹ́ ẹ̀ ń dàgbà tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rántí ó máa ń pa yín lẹ́rìn? Èyí tó kàn tí ẹ máa ń pa mí lẹ́rìn jù ni pé mo ṣe àpèjúwe mo rí pé òbí tó bí mi ìyẹn ìyá mi torí bàbá mi oko náà wà. Wọ́n kàn máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni sí Àkúrẹ́. Bàbá mi wà lọ́nà Ifẹ̀ so ọ̀nà wọn jìn sí wa ń gbà yẹn. So tí bàbá mi bá nígbà tí a wà ní Àkúrẹ́ yẹn ó wá jẹ́ pé màmá mi jẹ́ nìkan tí ò ní agbára àti lè tí ò sówó, nǹkan tí mo lè sọ nìyẹn. Kò sówó lọ́wọ́ wọn ṣùgbọ́n ṣá màmá try wọ́n gbìyànjú gidi. Wọ́n tọ́jú ọmọ 9 lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí tó pa mí lẹ́rìn jù ni pé bí àwa 9 yẹn bí a ṣe lè wà ní yàrá ẹyọ kan ni àwa 9 yẹn ń sùn pẹ̀lú ìyá tó bí wa ń gbà yẹn. Ẹ má bínú. Ìyàrá 9 lẹ́yìn ń sùn pẹ̀lú àwọn òbí tó bí ìyàrá kan ṣùgbọ́n lẹ́yìn 9 ń sùn. Làwa 9 ń sùn. Àwọn bàbá ńkọ́ ìyàrá wo náà máa ń sùn?
yàrá yẹn náà ni gbogbo wa jọ ń sùn tí bàbá bá wá. Bàbá ò kì í wà ní ọ̀dọ̀ wa ní gbogbo ìgbà. Ìgbà tí bàbá bá wá kí wa ní Àkúrẹ́ ńgbà yẹn, torí Ìfẹ́tẹ̀dó lẹ́gbẹ̀ẹ́ ní ìkọjá Oǹdó ká tó dé Ifẹ̀, ibẹ̀ ni oko bàbá mi wà ní Ìfẹ́tẹ̀dó bọ́lọ́run dúró. So ńgbà tí bàbá bá wá tán bá wá kí wa, yàrá kan yẹn náà, yàrá wa ó ní ibùsùn tó ń pè ní bẹ́ẹ̀dì kan lápá kan, ó dẹ̀ tún ní bẹ́ẹ̀dì kékeré kan náà ní apá ọ̀tún. So ó máa ń pa mí lẹ́rìn gbà yẹn. Nísìnyí báyìí tí n bá wá wo ẹ̀yìn wò, tí n bá rántí gbogbo irú nǹkan wọ̀nyẹn báyìí, ó máa ń pa mí lẹ́rìn pé bí obìnrin yìí bó ṣe lè tọ́jú àwọn ọmọ 8 nínú yàrá ẹyọ kan, tí mo dẹ̀ rántí bí a ṣe máa ń sùn gbà yẹn. Tí màmá bá sùn sórí bẹ́ẹ̀dì yìí, èmi á sùn sí orí bẹ́ẹ̀dì kékeré kejì pẹ̀lú àbúrò mi obìnrin. Àwọn àbúrò mi ọkùnrin, àwọn yẹn wá tẹ́ ẹní sílẹ̀ sí àárín yàrá yẹn fún wọn. Àwọn yẹn á wá sùn ní dàbù báyìí. Àbúrò ọkùnrin mélòó lẹ ní? Mo ní àbúrò ọkùnrin 5 àti obìnrin 2. So àwa obìnrin jẹ́ 3 àti ọkùnrin 5. Torí màmá tó bí mi, 3 ni màmá bí ìbejì. So nígbà tí n bá rántí nísìnyí, tí n bá wẹ̀yìn wò, ó máa ń mú ẹ̀rín wá sí ẹnu mi pé àrà ńlá. 3 ni màmá bí ìbejì. 3 ni màmá mi bí ìbejì. Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ bí ìbejì? Èmi ò bí ìbejì o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ǹjẹ́ a rí lára àwọn ọmọ màmá tí jẹ́ pé Ọlọ́run ń fi ìbejì ta lọ́rẹ? Bẹ́ẹ̀ ni. Bí mélòó ni wọ́n? Ẹyọ kan nínú àwọn ọmọ màmá mi, Táíwò, tó jẹ́ last set of the, tó jẹ́ àwọn àbígbẹ̀yìn ìbejì tí màmá bí. Ìkan nínú wọn, Táíwò, òun náà bí ìbejì. Nígbà tẹ́ dé sí Ottawa, báwo ni ẹ ṣe rí àwọn èèyàn wa? Tá a bá sọ pé àwọn èèyàn wa, àwọn ọmọ Yorùbá, àwọn èèyàn tó wá láti ìlú Nàìjíríà, báwo ni wọ́n ṣe pọ̀ tó, àti pé báwo ni àjọṣepọ̀? Bẹ́ẹ̀ni, ìgbà táwa dé yẹn, àwọn ọmọ ìlú wa níbí tá lè sọ pé àwọn Nigerians, wọ́n pọ̀ tó bọ́n ṣe pọ̀ tó nísìnyí. And then bí pé a pọ̀ púpọ̀ yẹn, a wà ready láti accommodate ara wa, láti meet ara wa nígbà yẹn. Òun ni àwa fi ní àǹfààní láti darapọ̀, láti jẹ́ ìkan nínú gbòǹgbò ìṣọ̀kan Yorùbá ní ìlú Ottawa ńbí, tí tá a fi jẹ́ ìkan nínú àwọn tó dá ẹgbẹ́ yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọ Yorùbá ní Ottawa ńbí, tí a dẹ̀ parapọ̀, tí a dẹ̀ fi ohùn kó ohùn ara wa láti ní ẹgbẹ́ yìí, láti dá ẹgbẹ́ yìí sílẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹgbẹ́ tí mò ń fi ẹnu kàn, ìṣọ̀kan Yorùbá yìí, ó ti ń dàgbà sí nísìnyí, ó dẹ̀ ń gbòòrò sí, torí a ti bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Nigerians, especially Yorùbá, tán ti ń dé sílùú yìí ní kọ̀ọ̀kan. Ẹ ṣeun. Ẹ sọ nígbà tá a bẹ̀rẹ̀, ẹ ní nínú yàrá kan ní ẹ̀yin 8 gẹ́gẹ́ bí ọmọ pẹ̀lú bàbá àti ìyá lẹ máa ń sùn. Bẹ́ẹ̀ ni. Ó túmọ̀ sí wípé ẹ jẹ́ ẹni tó wá láti inú ẹbí tá a lè sọ pé ìṣọ̀kan wà. Bẹ́ẹ̀ ni, ìbáṣepọ̀ family ó ṣe pàtàkì fún mi, torí láti ilẹ̀ wá ni mo ti mọ̀ wípé ènìyàn ní àǹfààní, mo ní àǹfààní láti lè kó ẹbí mọ́ra
àti ọmọ àti ará àti ọ̀rẹ́ torí màmá fún mi màmá tó bí mi ó fún mi ní àǹfààní láti mọ̀ yẹn nígbà tí mo ń dàgbà pẹ̀lú àwọn àbúrò mi torí èmi mo jẹ́ àkọ́bí èmi gẹ́gẹ́ bí àkọ́bí yẹn màmá ó make sure pé mo mọ bí wọ́n ṣe ń kó àwọn èèyàn mọ́ra ó dẹ̀ máa ń sọ fún mi nígbà yẹn pé Ṣọlá wà ó nígbà tí mo bá lọ ìwọ pẹ̀lú àwọn wọ̀nyí ló máa kú o ànísìn màmá dẹ̀ ti lọ nísìn báyìí àwọn àbúrò mi gbogbo àtèyí tí wọ́n wà káàkiri ní ilẹ̀ ìlú bòmíì ní Italy wọ́n bá ti pè mí màmá náà ń pè mí nísìn tí wọ́n sọ fún wọn pé èmi ẹ̀gbọ́n yín wá ní màmá ti lọ ìwọ nìyá wa nísìn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé màmá ti fi àǹfààní yẹn sílẹ̀ kí àwọn tó lọ so ó mú mi mọ̀ pé ẹbí dára ó dára kéèyàn lè kó ní ìṣe bí wọ́n ṣe ń kó àwọn èèyàn mọ́ra òun ló dẹ̀ fa gbogbo àwọn tán mọ̀ mí ní ìlú Ottawa bíi a lè rí kọ̀ọ̀kan o tí ò gba tèmi o ṣùgbọ́n ṣá àwọn tó gba tèmi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn yẹn wọ́n pọ̀ ju àwọn tí mo lè sọ pé eléyìí ò gba tèmi kí n máa ronú pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Ǹjẹ́ a rí lára àwọn àbúrò yín tó jẹ́ pé ẹ mú sọ́dọ̀ ní ìgbà tí ìdàgbàsókè tó bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ ni ní ọdún mẹ́ta tá a fi wà ní University of Ife láti 1982 títí di 1985 kó tó di pé a kúrò ní Nàìjíríà àbígbẹ̀yìn màmá mi torúkọ ẹ̀ ń jẹ́ Bùnmi Ìdòwú ni òun ni Ìdòwú àwọn the last set of twins màmá mi mo mú yẹn tira ó wà lọ́dọ̀ mi fún àsìkò yẹn tó bá jẹ́ pé nǹkan tó ṣeé ṣe nígbà yẹn ọmọ tí mo lè mú dání fúnra ara mi wá sí ìlú ibi tí mo wà yìí ni ṣùgbọ́n ṣá nígbà tí ò kì í ṣèmi ni mo bí kò ṣeé mú dání àti pàápàá gbàtà wà nífẹ̀ẹ́ yẹn ọ̀dọ̀ wa ló ń gbé ọ̀dọ̀ wa ló dẹ̀ ti ń lọ sí ilé ìwé. Ẹ sọ ṣáájú ẹ ní màmá bí ìbejì mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Ipe ẹ̀mẹ́ta ni màmá bí ìbejì. Àmọ́ nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lórí pé màmá bí ìbejì mẹ́ta tí mo dẹ̀ béèrè pé ǹjẹ́ a rí lára ọmọ màmá tó bí ìbejì ẹni Táíwò lára àwọn ìbejì mẹ́ta yẹn ó bí ìbejì kan. Bẹ́ẹ̀ ni. Ẹ wá sọ gbólóhùn kan ẹni ẹ dúpẹ́ o kí ló fà á ṣé kí ni ó fa ìdúpẹ́ pé ẹ bí ìbejì? Ìdí tó fà á ni pé nígbà tí màmá tèmi ń bí ìbejì ìyá tí wọ́n wà láyé tó ń ràn wọ́n lọ́wọ́ ní Nàìjíríà ní Àkúrẹ́ ńgbà yẹn gbogbo ìgbà tèmi fi bímọ mi ì sí ní Nàìjíríà kò sọ́mọ kankan tí mo bí sí Nàìjíríà so nígbà yẹn tí mo dẹ̀ mọ̀ pé mo jẹ́ ọ̀dọ́ kí n wá lọ bí ìbejì tọkọ tèmi wà nílé ìwé tí mi ní olùrànlọ́wọ́ tí ò dẹ̀ sí bí a ṣe lè ní àǹfààní láti lè sọ pé à ń gba ẹnìkan sọ́dọ̀ tó máa ràn yàn lọ́wọ́ ṣe mọ̀ pé á ṣòro díẹ̀ òun mo fi ní Jésù ò ṣeun torí ńgbà tèmi kéré mo pẹ̀lú àwọn tó ń bá màmá mi tọ́jú àwọn ìbejì wa ńgbà yẹn mo dẹ̀ ní ìrírí yẹn pé iṣẹ́ gidigidi ni láti bímọ méjì papọ̀ pé iṣẹ́ gidigidi láti bí ọmọ méjì papọ̀ ìdí ẹ̀ ni wípé nígbà tẹ́mi kéré tí àwọn àbúrò mi wọ̀nyẹn ń wá bọ́n ṣe wá bẹ́yẹn tí kan bá sùn ìkejì á jí tí kejì bá yàgbẹ́ ìkan á dà lẹ́nu àbí nǹkan kan bẹ́yẹn ṣá wàhálà yẹn pọ̀ jù fún ẹni tí ò bá ní olùrànlọ́wọ́ láti bá wọn tọ́jú wọn àwọn ìbejì wọn kì í ṣe ọmọ tí èèyàn bí ẹyọ kan gan ńgbà míì òun nira kan tó máa sọ pé méjì papọ̀ tó jẹ́ pé bó bá ṣe ń fún kan lóúnjẹ o gbọ́dọ̀ máa fún kejì lóúnjẹ
bó bá ṣe ń change diaper kan náà ni wàá máa change diaper kejì láìsí olùrànlọ́wọ́ kò bá mu, kò possible láti à ń ṣe nísìnyí náà o, àwọn tó ń bíbejì níbí náà wọ́n ń bí o, ṣùgbọ́n ṣáálẹ̀ ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní olùrànlọ́wọ́. ṣe bí wọ́n sọ pé Èjìrẹ́wùmí ó sọ alákìsà dónígba aṣọ. Bẹ́ẹ̀ni. Èmi rò pé tí èèyàn bá bíbejì àwọn olùrànlọ́wọ́ yẹn ibikíbi yòówù kéèyàn wà ọkàn máa yáde ni. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ ilẹ̀ wa ní Nàìjíríà ní ibi tèmi dàgbà sí ní Àkúrẹ́ o, àwọn èèyàn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tán máa ń ràn yàn lọ́wọ́, ṣùgbọ́n ṣá ní ìlú tiwa tá a wà ń bí yìí kéèyàn tó lè rí olùrànlọ́wọ́ láti ran èèyàn lọ́wọ́ fún ìtọ́jú ọmọ méjì, ó ṣòro o, ó nira díẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn. Mo dẹ̀ ṣàlàyé pé màmá tó bí màmá mi ńgbà yẹn wọ́n ní àǹfààní láti ran màmá mi lọ́wọ́ nípa ìbejì wọn. Ní ìsìn Bẹ́ẹ̀ni. ẹ sọ wípé nígbà tí ẹ dé ìlú Ottawa ní 1990. Bẹ́ẹ̀ni. Ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ṣì wà lẹ́nu iṣẹ́ nísìnyí àbí ẹ ti fẹ̀yìntì? Mo ti fẹ̀yìntì. Mo ti fẹ̀yìntì láti 2018 ni mo ti fẹ̀yìntì. Ó ti tó bí ọdún 6 báyìí. Bẹ́ẹ̀ni. Láti ìgbà náà kí ni nǹkan tẹ́ wá ń ṣe? Nǹkan tí mò ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìfẹ́ mi sí oúnjẹ ṣíṣe ó ṣe pàtàkì. Ó pẹ́ díẹ̀ kí n tó ṣẹ̀ṣẹ̀ ronú pé bóyá èmi gan lè máa ṣe oúnjẹ ní ẹ̀gbẹ́ fún àwọn èèyàn kí n kàn máa fi, torí ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí mo enjoy doing. Mo lè lo wákàtí 6 tán bá fún mi láyè ẹ̀ nínú kitchen kí n máa ṣe oúnjẹ. Mo dẹ̀ mọ bí mo lè ṣe oríṣi bí oúnjẹ 3-4 pọ̀ at the same time kí my 4 burners kó máa go on with 4 different types of food tí mo dẹ̀ mọ̀ tí mi ní ìwé tó ń pè ní recipe bẹ̀tí tí mo mọ nǹkan tó gbọ́dọ̀ wà nínú pọ́ọ̀tù èkíní sí kejì sí kẹta sí kẹrin. So Ọlọ́run fún mi ní àǹfààní yẹn pé kí n ní ìdùnnú láti lè se oúnjẹ. Òun mo fi decide tí mo ní something called sholaskitchen.com .com ni àbí .ca Shola's Kitchen. Ọ̀dọ̀ lórí platform yẹn mi tí ì ṣe much but àwọn tó mọ̀ mí wọ́n máa ń béèrè pé ǹjẹ́ mo lè ṣe nǹkan báyìí fún un. Bí irú àwọn oúnjẹ wo lẹ máa ń ṣe? Oríṣiríṣi oúnjẹ ni, kò sí oúnjẹ tí mi lè ṣe bí mo ṣe ń ṣe àkàrà. Bẹ́ẹ̀ náà ni máímáí, ní ọbẹ̀ ẹ̀gúsí, ní ọbẹ̀ àpọ̀n, ní ẹ̀fọ́ rírò, ní ẹja, ní adìyẹ. Bẹ́ẹ̀ náà ni ọbẹ̀ ẹ̀gúsí, mo ti mention ọbẹ̀ ẹ̀gúsí. Bẹ́ẹ̀ náà ni iyán, àmàlà, ẹ̀wà rírò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni mò ń bake. Mo lè ṣe bread tí anybody bá ń fẹ́. Mo lè ṣe buns. Mo lè ṣe puff puff, chin chin. Bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ tún lè ṣe zucchini bread. Bẹ́ẹ̀ náà ni mo lè ṣe banana bread. Kò sí nǹkan tí ẹnu ń jẹ tí mi lè ṣe. Yàtọ̀ sí oúnjẹ gbígbọ́n yìí tàbí oúnjẹ wíwá yìí, ǹjẹ́ a tún rí nǹkan míì tẹ́ fi ń pawọ́dà? Kò sí. Kò sí. Kí ni àwọn nǹkan tí ẹ wá ń ṣe láti lè túbọ̀ bá àwọn èèyàn ní àjọṣepọ̀ láàárín àwùjọ? Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí through oúnjẹ tí mò ń ṣe yìí, a bá rí nínú àwọn ọ̀rẹ́ bóyá ó rẹ̀ wọ́n díẹ̀, mo máa ń lọ ṣe oúnjẹ, màá gbé lọ fún wọn torí mo mọ̀ pé ẹni tí ò ní àǹfààní
àti lè ta kánmọ́kánmọ́ nínú kitchen wọn nígbà tára wọn ò bá le dáadáa. Tán bá rí ẹni tó lè ṣètọ́jú bẹ́ẹ̀ yẹn, mo máa ń volunteer ara mi láti lọ ṣe yẹn fún àwọn èèyàn, fún àwọn ọ̀rẹ́ mi. ẹ jẹ́ ń gbé yín padà sí ìbéèrè kan tẹ́ ẹ dáhùn níbi ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn. Ẹ mẹ́nubà pé nígbà tẹ́ ẹ dé Ottawa, ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ ẹ dá ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá sílẹ̀. Ipa wo ni ẹ̀yin ń kó, tàbí ipa ribiribi wo ni ẹ ti kó àti tí ẹ̀ ń kó nínú ẹgbẹ́ yẹn? Nínú ẹgbẹ́ yẹn nígbà tí a kọ́kọ́ dá sílẹ̀, mo jẹ́ secretary ẹgbẹ́ yẹn nígbà tá a kọ́kọ́ dá ẹgbẹ́ yẹn sílẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, ní ìtẹ̀síwájú ẹgbẹ́ yẹn, a wá decide láti ní cultural group ní ẹgbẹ́ yẹn. Ọlọ́run wá fún mi ní àǹfààní torí mo fẹ́ràn kí n máa jó, so mo dẹ̀ fẹ́ràn kí n máa kọrin, so mo wá jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdarí àwọn group wa, cultural group wa, cultural dance group wa. Léyìí tó túmọ̀ sí pé nísìnyí ẹ lè kọrin dáadáa, ṣé ẹ ṣì ń kọrin náà nísìnyí? Bẹ́ẹ̀ ni o. Ṣé ẹ lè fún wa láwọn orin bíi ẹyọ kan tàbí méjì láwọn tí tẹ́ ẹ bá fẹ́ láti jó sí? Ẹ lè jó, ẹ lè wà lórí ìjókòó kẹ́kàn fi hàn àwọn èèyàn pé kì í tán nínú gbá ọsùn, a má lè fi pọmọ lára ní o. Bẹ́ẹ̀ ni. Ìmọ̀fà kí ẹ ya aṣọ ẹ̀yàn, ìmọ̀fà kí ẹ ya pẹ̀rẹ̀rẹ̀, ìmọ̀fà kí ẹ ya aṣọ ẹ̀yàn, ìmọ̀fà kí ẹ ya. Oṣòmọ̀ wá mi èèmọ̀ rí mi, aṣọ ẹ̀yàn, ìmọ̀fà kí ẹ ya. Àjẹmọ̀ wá mi èèmọ̀ rí mi, aṣọ ẹ̀yàn, ìmọ̀fà kí ẹ ya pẹ̀rẹ̀rẹ̀, ìmọ̀fà kí ẹ ya aṣọ èèyàn, ìmọ̀fà kí ẹ ya pẹ̀rẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká wá lọ síbi àṣà àti ìṣe. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ a rí àwọn àṣà tàbí ìṣe kan léyìí tó jẹ́ pé láti ìgbà tá a ti bí yín, ẹ mú àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tó jẹ yín lógún? Léyìí tí wọ́n ń pè ní, àwọn Yorùbá máa sọ pé traditions and customs. Bẹ́ẹ̀ni. Láti ìgbà tá a ti bí yín o tẹ́ ẹ ti gbọ́njú. Bẹ́ẹ̀ni. Òun náà ni àṣà eléyìí tí mo fẹnu bọ̀ nípa cultural dance, torí mo ti ń ṣe cultural dance láti ìgbà tí mo ti wà ní ilé ìwé, ni mo ti jẹ́ ìkan nínú àwọn ẹlẹgbẹ́ ká máa jó, ká máa kọrin, ni mo ti ń ṣe yẹn ní kékeré mi wá. Àná náà ló dẹ̀ jẹ́ kí actually mo ti ń ṣe láti ìgbà tí mo ti wà ní ọmọ primary, torí mo rántí ìgbà tí mo kéré níbi ọmọ ọdún 5, ọmọ ọdún 6, tó jẹ́ pé àwọn teacher tán bá jókòó ń gbà yẹn fún oúnjẹ ọ̀sán, tí wọ́n á jókòó lábẹ́ igi mango, èmi náà máa pè Ṣọlá ó yá o wá jó fún wa, tí màá dẹ̀ máa jó fún àwọn olùkọ́ ń gbà yẹn. Láti kékeré yẹn mo ti mọ̀ yẹn fúnra mi pé mo jẹ́ nìkan tó jẹ́ pé mo fẹ́ràn orin, mo fẹ́ràn music. Tí n bá ń ṣe oúnjẹ ní kitchen, òun ló fà á again tó jẹ́ pé mo fi máa ń pẹ́ ní kitchen, torí ńgbà míì àwọn ẹlòmíì sọ fún mi pé ṣé o máa ń rìn, ṣé o máa ń sáré, ṣé o máa ń ṣe. Mo ní rárá, mo máa ń jó nínú kitchen mi ni pẹ̀lú oúnjẹ, màá máa ṣe oúnjẹ lọ́wọ́, màá dẹ̀ máa jó. It's just music á dẹ̀ máa lọ. It's my tradition. I really love it. It's part of me. Kan tí mo fẹ́ràn láti máa ṣe. Ṣé ijó tẹ̀ ń jó ní yàrá ìgbóúnjẹ tí a mọ̀ sí kitchen? Bẹ́ẹ̀ni. Ni ẹ fi rọ́pò kẹ́ lọ sí gym? Bẹ́ẹ̀ni o. Ẹ má jẹ́ tàn yín yí. Bẹ́ẹ̀ni. Torí bí ìgbà tá a bá fi ṣe double whammy. Here I am, mò ń ṣe oúnjẹ lọ́wọ́, and then mo dẹ̀ ń ṣe exercise náà ni at the same time. Mò ń jó, mo ń kọrin, mo dẹ̀ tún ń ṣe oúnjẹ tó yẹ kí n ṣe. So gbogbo ẹ̀ ó ń lọ létòlétò ní hand by hand lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Bẹ́ẹ̀ ni.
ẹ jẹ́ ká wò ó 70 ọdún ní bí ọ̀sẹ̀ mẹ́ta sásìkò yìí ẹ ṣe ayẹyẹ 70 ọdún tó ń pè ní 70 years. lágbára Jésù. Yes. Báwo ló ṣe rí lọ́kàn yín? Ìgbésẹ̀ inú mi dùn wípé mo dẹ̀ ń gbàdúrà lójoojúmọ́, àwọn èèyàn dẹ̀ ń gbàdúrà fún mi kí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ yẹn, torí àsìkò yẹn ò tí ì tó nísìnyí, ṣùgbọ́n ṣé mo mọ̀ pé Ọlọ́run máa fún mi ní oore ọ̀fẹ́ yẹn torí a ti bẹ̀rẹ̀ sí í ṣe ètò bí ayẹyẹ yẹn ṣe máa lọ sí. Ní agbára Ọlọ́run ní ọjọ́ ní July 20 tá à ń pè ní 20 ọjọ́ nínú oṣù July ni a máa ní ìkóra ẹni pọ̀, ìkóra ẹnu lẹ́nu pẹ̀lú àwọn gbogbo ọ̀rẹ́ àti ojúlùmọ̀ wa tá a jọ máa ṣe ọdún yẹn, tán máa bá mi wá ṣe ọdún mi lágbára Jésù. Àjọyọ̀ ọjọ́ ìbí? Bẹ́ẹ̀ ni, tán máa bá mi wá ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi. Ìyá wa. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé. Ó ti lé ní ọdún 89 tí ẹ ti wà lórílẹ̀ alààyè. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní bó ti hùn kí sánmọ̀ ò funfun tó bẹ́ẹ̀ ni yóò ní dúdú? Ǹjẹ́ a rí ọjọ́ kan tá a lè sọ pé ọjọ́ yìí ọjọ́ tí mi ò fẹ́ máa rántí ni? Bẹ́ẹ̀ ni, ó wà. Ní àkọ́kọ́ ní year 2022 ìgbà yẹn ni mo pàdánù bàbá àti màmá tó bí mi. A kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bàbá mi ó lọ sí ọ̀dọ̀ Jésù nígbà tán ti ju 105. Ṣùgbọ́n ìyẹn jẹ́ ní January 2022 nígbà tí bàbá kú, January 17. So ọkàn mi ò sí pé mo tún máa tètè pàdánù màmá torí màmá kéré sí ní iye ọdún orí. Màmá mi kéré gan-an sí bàbá mi torí màmá mi kú ní July 26. Ní ọdún kan náà? Ní ọdún kan náà. Ọmọ ọdún mélòó ni wọ́n? 86. Màmá jẹ́ 86 nígbà. Màmá wọ́n kú ní ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rùn-ún. Àwọn bàbá kú ní ọmọ ọdún 85. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ìgbà ọdún tẹ pàdánù àwọn méjèèjì. Bẹ́ẹ̀ni, ìyẹn ló dùn mí torí ìgbà tí mo lọ sílé fún ìsìnkú bàbá ní March 2022 tí mo sì rí màmá, mi rò pé màmá máa tètè lọ ní oṣù 4 sí nígbà yẹn, oṣù mélòó kan ní àsìkò yẹn. So ìyẹn jẹ́ ọdún tó jẹ́ pé mi lè gbàgbé, tí mi rò tẹ́lẹ̀ wípé irú ẹ̀ lè ṣẹlẹ̀. Mo gbọ́ ti bàbá torí bàbá dàgbà and pé bàbá lọ sinmi, bẹ́ẹ̀ mi mọ̀ pé màmá lè tètè tẹ̀lé wọn bẹ́yẹn. Ẹ jẹ́ ká wo ìgbà èwe yín. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ a rí nǹkan kan tí ẹ wò pé ǹbá má ti ṣe bẹ́ẹ̀ tí n bá ní orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí i ó yẹ kí n ṣàtúnṣe? Actually, kò sí torí tó bá jẹ́ pé mi ìfẹ́ bàbá tí mo fẹ́ sì ń bá ní mo regret bẹ́ẹ̀ tí mi ní kò sí torí nínú ìgbà tí mo ń dàgbà tí màmá tọ́ mi nínú yàrá kan tí mo ṣàlàyé mi fìgbà kan
òun mo fi sọ pé tí n bá ti ronú pa ẹ̀ mò ń rẹ́rìn-ín ni ayọ̀ kan máa ń pa mí pé so this could happen like that but kò sí ìgbà tí mo ronú mo sọ pé even though tó jẹ́ pé ìgbà tí mò ń dàgbà mo rí pé àwọn tán jẹ́ bí ẹlẹgbẹ́ mi wọ́n ní nǹkan ju nǹkan tèmi ní lọ ṣùgbọ́n ṣá màmá kọ́ wa pé mo máa rántí gbà yẹn wọ́n ní àyà tí ẹni kò wò àyà tí ẹni kò wò má wo àyà ẹlòmíì tí ẹni kò wò ọmọ ẹ ọ̀rẹ́ ẹ ìbá ní kẹ̀kẹ́ o ò ní kẹ̀kẹ́ torí mi ì lè rà fún ẹ ó ti tán ẹsẹ̀ yìí náà ni wàá máa fi rìn ó tán and then mo ní àǹfààní yẹn pé màmá fi ọgbọ́n yẹn sí mi lọ́kàn òun náà ni àwa náà la fi mú àwọn ọmọ wa gbà táwọn ọmọ wa tá a bí wọn ní ìlú yìí àti ìlú Amẹ́ríkà àwa náà fi sí wọn lọ́kàn pé o gbọ́dọ̀ wo ọ̀rẹ́ ẹ tó ń wọ Nike lọ sí school torí èmi ò ní àǹfààní àti ra Nike fún ẹ kan tí bàbá àti màmá bá rà fún ẹ òun náà ní jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Ọdún mọ́kàndínláàádọ́rin tá a bá wò ó sẹ́yìn kí ni nǹkan tí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé nínú ohun gbogbo ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún? Bẹ́ẹ̀ ni ní tèmi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfọkànbalẹ̀ tó fún mi. Ọlọ́run fún mi ní ìfọkànbalẹ̀ ó dẹ̀ fún mi ní ìtẹ́lọ́rùn wípé nǹkan tí àwọn òbí tán ti fi sí ọkàn mi láti ìbẹ̀rẹ̀ wá wípé nǹkan tó bá ti jẹ́ tiẹ̀ náà ni kó gbé ní arugẹ. Má wo ẹṣin ẹlẹ́ṣin sáré. Ìyẹn fún mi ní àǹfààní láti lè má wo ẹṣin ẹlẹ́ṣin láti gbogbo ìgbésí ayé mi débi tí mo bá dé yìí ṣùgbọ́n ṣá kí n wo ẹṣin tèmi ìpè Ọlọ́run ó mú mi wà láyé ó mú mi wà láàyè mò ń sùn mò ń jí mi tọrọ jẹ mo lè ṣàìmá ní owó ní ilé ìfowópamọ́sí ṣùgbọ́n ṣá mi tọrọ jẹ ọkàn mi dẹ̀ balẹ̀ ọkàn mi ò gbé sókè mo dẹ̀ jẹ́ nìkan tí mo ní ayọ̀ nínú Ọlọ́run fún mi ní ayọ̀ nínú ẹni tó dẹ̀ fẹ́ mi ò gbé mi ní ọkàn sókè so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Ẹ ṣé mà àwọn èwe ìwòyí ìmọ̀ràn wo ni ẹ lè fún wọn gẹ́gẹ́ bí àwọn tí ẹ lérò pé tí wọ́n bá fẹ́ gbé ìgbésí ayé tó nítumọ̀ ìmọ̀ràn wo lẹ lè gbà wọ́n? Bẹ́ẹ̀ni ìmọ̀ràn tí mo lè gba àwọn èwe ìwòyí ni ìtẹ́lọ́rùn kí àwọn èèyàn máa ní ìtẹ́lọ́rùn kí àwọn èèyàn má dẹ̀ sáré sí especially gẹ́gẹ́ bí obìnrin tán sì kéré nsìn kán má sọ pé wọ́n ń sáré sí ọkùnrin torí ayé ti fẹ́lẹ́ nísìn ayé ti yàtọ̀ sí bí ayé ṣe ń rí tẹ́lẹ̀ kí àwọn obìnrin kan máa fi ọkàn balẹ̀ kán dẹ̀ máa gbàdúrà pé fún ẹni tí Ọlọ́run bá yàn fún wọn àti gẹ́gẹ́ bí ọkùnrin kán má sọ pé mo rí ẹwà obìnrin eléyìí àbí mo rí nǹkan kan tí ẹni tí ní kán má lo ẹ̀ṣọ́ òde láti fi fẹ́ ọkọ àbí láti fi fẹ́ aya torí ńgbà tí bàbá rí mi ì wọ bàtà sẹ́sẹ̀ ẹsẹ̀ mi wà nínú ẹrọ̀fọ̀ níbi tí mo ti ń fọ abọ́ wọn ò mọ igi tó so mí ńgbà yẹn wọn ò mọ ibi tí mo ti wá bí ọmọ ọ̀dọ̀ ni mò ń ṣe níbi tí mo ti ń fọ abọ́ bàbá ò mọ̀ ńgbà yẹn torí wọn ò mọ ará ilé mi wọn ò mọ pé màmá yẹn ló bí mi wọn ò so wá pọ̀ ṣùgbọ́n ṣá Ọlọ́run fún wọn ní àǹfààní pé
wọ́n rí ọmọ yìí wọ́n fẹ́ mọ̀ délédélé kan tó so èmi pẹ̀lú wọn pọ̀ nìyẹn. So àǹfààní advice yẹn ni èmi náà máa fún àwọn èèyàn pé ẹ má sọ pé torí pé bàbá ẹni ní owó torí pé ó ti lówó òun ni máa fẹ́ torí pé ó ti ní mọ́tò tó dáa ó ti wọṣọ tó dáa òun ni máa fẹ́. No, kò rí bẹ́ẹ̀. Kéèyàn fi ọkàn ara ẹ̀ balẹ̀ láti yan ọkùnrin àbí láti yan obìnrin, torí gbogbo wa yìí tọ́lọ́run dá lọ́lọ́run ti fún wa ní ẹnì kọ̀ọ̀kan tiwa. Ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní ni wọ́n ní ìfọkànbalẹ̀ láti lè mọ ẹni tí Ọlọ́run yàn fún wọn. Wọ́n bá lè fọkànbalẹ̀ ni tí wọ́n dẹ̀ sáré ipa owó, torí ní ayé òde òní ipa owó, ipa dúkìá méjèèjì yẹn òun ló ń fa ayé sẹ́yìn nísìnyí. Dúkìá àti owó níní. Tí àwọn èèyàn wa bá fọkànbalẹ̀, èèyàn lè fẹ́ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti inú aginjù nínú oko gẹ́gẹ́ bí aya tó bá ṣe ẹni tí Ọlọ́run yàn fún ẹni yẹn nìyẹn. Ṣùgbọ́n ṣá tó bá ń fẹ́ ọmọ bàbá oní Rolls Royce tí ò dẹ̀ kì í ṣe ẹni tó Ọlọ́run yàn fún, ilé yẹn ò lè gún. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé ìyá wa. Ní ìpele tí a dé yìí, bẹ́ẹ̀ ni, wọ́n ní bó ti hùn kó rí àgbẹ̀ arèlé, bẹ́ẹ̀ ni, òdídẹrẹ́ á lọ síbi tí ó ti wá. bẹ́ẹ̀ ni. Màmá wa, kí ni a ó ṣe ní ìsìn ni pé mo fẹ́ kí ẹ bá àwọn aráalé sọ̀rọ̀, kí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ọ̀rọ̀ tí a ó fi ká ètò ńlẹ̀, ẹ gbà wọ́n níyànjú. Ẹ ṣé olóòtú, mo dúpẹ́ fún àsìkò tí èmi pẹ̀lú yín tí a lò ní orí amóhùnmáwòrán ti ọ̀sán yìí. Mo dẹ̀ dúpẹ́ fún gbogbo ìbéèrè tẹ́ ti béèrè ní ọwọ́ mi, tí mo dẹ̀ fi tayọ̀tayọ̀ àti ìdùnnú tí mo fi jẹ́ èsì ìbéèrè yẹn. Nísìnyí mo dẹ̀ dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní gbogbo orílẹ̀-èdè Canada àti Nàìjíríà àti gbogbo àgbáyé níbikíbi tẹ́ ti máa gbọ́ móhùnmáwòrán tá a ṣe ní ọ̀sán yìí. Mo dúpẹ́ fún àǹfààní tẹ́ fún mi láti lè bá yín sọ̀rọ̀, láti lè sọ ìrírí ayé mi àti gbogbo ìwọ̀nba tẹ́ ti gbọ́ nípa bí mo ṣe wáyé sí bí mo ṣe débi tí mo dé. Mo fi àsìkò yìí kí yín pé ẹ ṣé o. Ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ o. Ó dàbọ̀ ná.